Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, gbogbo wa láti gbọ́ a lot of things nípa issue tó ṣẹlẹ̀ láàrin Pastor Gabriel Adémọ́lá Mọ́sàn àti alàgbà Muhideen. Olúkálùkù sá ń sọ opinion títí ẹ̀. So gbogbo update yẹn náà ni a máa mú wá fún yín lórí platform wa because a rí wípé nǹkan tí ó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọjú sẹ́lòmíì bí ìlú gángan. So olúkálùkù sá ń sọ different perspective from this different angle, and then gbogbo àwa táwọn sọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká máa sọ with faith, ẹ jẹ́ ká máa sọ with the belief of God, because àti pastor àti Muhideen àwọn méjèèjì náà mọ nǹkan tó ń sọ. So àwọn méjèèjì náà dẹ̀ mọ ohun tó really ṣẹlẹ̀ láàrin wọn àti ìyàwó. So ẹ gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ nípa Pastor Muhideen, ẹ dẹ̀ gbọ́ nǹkan tí wọ́n sọ nípa Pastor Agbala Gabriel. So ẹ farabalẹ̀, a máa play àwọn voice note yẹn, a máa play ẹ̀ fún yín, so èyí á tún jẹ́ update because gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sí ẹ̀dá láyé ọgbọ́n ni. Gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sí ẹ̀dá láyé pátápátá ọgbọ́n náà ni èèyàn fẹ́ kọ́ in one way or the other. So a máa play voice note yẹn fún yín sìn. Ṣé ń gbọ́ mà? Nǹkan kan ṣẹlẹ̀ ní church yẹn. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibẹ̀ ni mo máa ń lọ, ṣé understand? Ibẹ̀ ni mò ń lọ. Ṣé wá rí, ó wá ní àwọn woman kan. Ṣé rí Agbala Gabriel? Ó kàn ń ṣe as in tó bá ṣe àwọn nǹkan yẹn tó gba owó jọ tán. By the time tó bá máa disburse owó yẹn fáwọn tó yẹ kó disburse fún, ìlàjì gan ti máa wà lápò ẹ̀. Ṣé believe nǹkan tí mò ń sọ? Ìlàjì ó ti máa wà lápò ẹ̀. Fine. Ká sọ pé ìlàjì tó ti wà lápò ẹ̀ yẹn ó fi wọ́n assist àwọn èèyàn. Then deeply kò kí ń ṣe investigation ẹ̀ dáadáa kó tó máa disburse owó fáwọn èèyàn, kó tó máa ṣe ẹ jẹ́ n sọ case àwọn ẹnìkan fún yín. Ṣé rí woman yẹn? Area wa ni woman yẹn wà. Màá dẹ̀ lọ wá fídíò yẹn jáde ní Facebook because ṣọ́ọ̀bù lèmi wà lọ́jọ́ yẹn táwọn èèyàn ti wá fi ń bá mi pé ẹ wá wẹ́ni lọ́dọ̀ Agbala Gabriel. Meanwhile ẹni yìí ládùúgbò àjọ ló ń gbà. Ṣé understand? Ẹni tó bá rántí kéèsì yẹn ìgbà tí woman yẹn wá gba àjọṣe mọ́ ẹni tó ń ṣe hairdresser tí kò ní instrument nínú shop, tí kò lẹ́ni tí tó wà pé kí lòun lè máa ṣe mọ́ tó wá ń gba àjọ ládùúgbò. Tó bá wá gbọ́ tó dẹ̀ ń gbàjọ kò ní ọmọ 3 ọkọ ẹ̀ wà márùwá. Ṣé understand? Okay fine. Ní àdúgbò èmi gan ládùúgbò yẹn mò ń dájọ́ lọ́wọ́ woman, this same woman tó wá s'Agbala Gabriel. Nígbà tá a máa gbọ́ news nǹkan tó máa sọ fún Agbala Gabriel, wọ́n rọ̀bù òun, wọ́n gba márùwá lọ́wọ́ ọkọ òun. Ẹ̀yin èèyàn mi kò dẹ̀ rí bẹ́ẹ̀. Agbala Gabriel dẹ̀ raise almost, ṣé àwọn tó ń ṣiṣẹ́ tó ń send àwọn owó yìí ni almost 800,000 fáwọn people yìí. Ẹ wá máa gbọ́, ṣé wá rí àwọn people tí wọ́n wá raise, ṣé mọ̀ pé nínú gbèsè olórí burúkú tán wà yẹn ṣàpé wọn ti bọ̀ bẹ́ẹ̀. Àwọn èèyàn á máa béèrè pé àwọn ará lẹ́yìn owó tó lọ gbà lọ́dọ̀ Agbala Gabriel níbo ló wà. Ṣé nǹkan tí mò ń sọ yìí, àwọn èèyàn náà kò dẹ̀ ṣe lọ́wọ́ confront àwọn ẹgbẹ́ ẹjọ́ owó t'Agbala Gabriel fún yín kọ́ kìnnìkan. So ọ̀rọ̀ yẹn ṣé nǹkan tí mò ń sọ ṣó yé yín? Wọ́n raise 800,000 yẹn fún wọn. Ọlọ́run mọ́ mi. Àwọn èèyàn wọn ọ̀dẹ̀ tí ìbọn nínú gbèsè yẹn náà up till now. Ọlọ́run ló fìyà jẹ wọ́n. Wọn ò kó gbogbo owó yẹn fún wọn. Wọ́n kó fún wọn, Ọlọ́run fìyà jẹ wọ́n ni. Wọn ò kó fún wọn pé cause níbẹ̀ àwọn èèyàn promise máa yẹn ní márúwá kọ̀sọ̀kan wà márúwá. Àwọn èèyàn promise máa ọkọ ní márúwá, àárí márúwá kankan lọ́wọ́ ọkọ o. So ẹ wá jọ, ṣé tó máa wá kọ fún wọn gbèsè owó náà fẹ́ jẹ bẹ́ẹ̀ yẹn náà tí wọ́n ní ẹni yẹn àwọn onítàdé ń sọ àwọn náà kọ́lé wọn tí wọ́n ń gbé o, àwọn tó wá tọrọ owó yìí. So ìgbà míì tó bá fẹ́ máa raise owó fáwọn èèyàn ẹ wádìí, kò ń ṣe pé àwọn tó wá tọrọ owó yìí kò ń ṣe pé wọ́n ń yálé gbé, kò ń ṣe pé kíní kan àwọn ni wọ́n ní ilé wọn fúnra. So there is more to ọ̀rọ̀ máa yìí àti ṣẹ́rí àǹtí ìyàwó Agbala Gabriel yìí, that same church làǹtí yẹn wà. Àwọn cleaner nu church ni.
ẹ wo ṣebí Ìbàdàn ní church wa so there is a lot ṣe rí bọ̀dà Muhideen tí wọ́n ní wọ́n ṣe tán ẹ wo káyé má mú wa mọ́ mi so nǹkan tèmi kan fẹ́ sọ ni pé kẹ́nìbọ̀dì tó judge kí wọ́n tó máa ṣáìdì pé pastor kan tó máa ṣáìdì okay for now tẹ́ bá mọ iye tí Agbala Gabriel gangan fúnra lára ẹ̀ tó ń make nínú gbogbo àwọn donations yìí a sọ pé kò help àwọn èèyàn but ẹ wò ẹ jẹ́ àfi sẹ́nu kálákẹ́mà. No, it's normal. Ìyẹn normal. Ó normal, ó máa. Ibi téèyàn ti ń ṣe náà lèèyàn máa ti jẹ. Ìjẹkújẹ lẹ ń jẹ ìjẹkújẹ lẹ ń jẹ ìjẹkújẹ ni mi ní parọ́ o mà. ẹ ń gbowó lọ́wọ́ àwọn Tí ń ṣe náà ló ti máa jẹ. àwọn akó 3%. mọ́mì ṣe mọ̀ before kó tó di pé Agbala Gabriel bẹ̀ sí ń gbowó lọ́wọ́ àwọn èèyàn ìjẹ́ mọ̀ pé òun náà ti ń ṣe àwọn nǹkan wọ̀nyẹn díẹ̀ tẹ́lẹ̀ and tó bá dẹ̀ gbowó lọ́wọ́ lórí donation ẹyọ kan ẹ mọ̀ pé a lot of people ń wá sọ́dọ̀ Agbala Gabriel even almost every bóyá bíi Friday ni àwọn ìyá arúgbó tó lọ fún lówó and tó jẹ́ dandan tó ti jẹ́ dandan tó gbọ́dọ̀ fún wọn lówó almost every Friday làwọn ìyá yẹn máa ń wá sí ọ̀dọ̀ ẹ̀ tó wá ń gba oúnjẹ and from that donation kò ṣe é tó lè lọ again pé ẹ̀yà ẹ̀ tún mú owó mi wá but nǹkan tí èmi kan tẹ̀lé sọ ní pèmí sọ lọ nípa ọ̀rọ̀ yẹn ni pé ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ náà ṣé mo nǹkan ẹ̀kọ́ tí mo gbà tí Agbala tí mo ṣẹ̀ wá lè believe pé òótọ́ nǹkan tó ń ṣe ó normal ni pé number one tí ò bá ti ta Muhideen dànù torí eléyìí tó ga jù example tí Jésù fi wọ̀n wá nínú Bíbélì Judas Iscariot Jésù ti mọ̀ pé òun ló máa fi ń wọ̀n despite the fact bẹ́ẹ̀ Jésù sọ pé ẹ lè lọ ẹ jẹ́ kó kúrò lọ́dọ̀ mi but kí Agbala Gabriel kó jẹ́ kó ta ilé yẹn kó kówó yẹn fún Muhideen kó dẹ̀ tún monitor ẹ̀ even with prayer and with money ó lè jẹ́ kó kúrò ní sàkání o because àwọn ọmọ Nàìjíríà wọ́n lè lọ pa sí ibi ibẹ̀ yẹn kan ní to just bring him down the only thing but tó bá wá ta Agbala Gabriel dànù that shows that kò follow example Jesus Christ. ẹ jẹ́ kí n sọ kí ní kọ̀ fún yín sà ẹ jẹ́ kí n sọ kí ní kọ̀ fún yín kò ní ṣe bẹ́ẹ̀ ẹ mọ reason why tí òfin ní ṣe bẹ́ẹ̀ fún yín ẹ mọ tó ṣẹlẹ̀ ìdí tí òfin ní ṣe bẹ́ẹ̀ máa ṣàlàyé fún yín. Okay. tẹ́ bá wò ní last year a pastor called him out ó ní èèyàn kan ní issue òun wá ní kó lọ bá Agbala Gabriel ó lóun tóun jẹ́ pastor òun pé ó snub òun onítọ̀hún yẹn wá láti Àbújá ni ó ní pastor ẹ ní òun tó wá fẹ́ message torí Agbala Gabriel ní bọ́tà òun náà tó wá kanta kìíní nǹkan tí màá yẹn sọ pé ó dìbọn kẹ ó lè pè òun kóun má gbé kọ àwọn tóun dá lóhùn pọ̀ ó níbẹ̀ tí wọ́n ló ní kí máa yí wá láti Àbújá pẹ̀lú ọmọ ẹ̀ máa yẹn lo 7 days òun attend sí òun tó pè ẹ́ olóò ti gbọ́ngbà tó yá ó blọ́ọ̀kì òun lórí line máa yẹn wá sọ fún pé àwọn celebrity àwọn tó mọ̀ pé ó lè jẹun àwọn tí ó mọ̀ pé ó lè máa sọ̀rọ̀ fún kọ́ gbọ́ ẹni tó bá ti gbọ́ jù Agbala Gabriel ò kì í dá tó bá mọ̀ pé Muhideen máa gbọ́n báyìí ni kò ní gbé Muhideen bọ́ta o. Daddy kí wàá lórí tó yẹ pé gbàtàn wá dé ọ̀dọ̀ tí Oríyọmí wá débẹ̀ ni Agbala Gabriel ṣẹ̀ṣẹ̀ wá sáìn kí ló dé ẹjọ́ question nǹkan tó ń bá fún mi nìyẹn kí ló tẹ́ pé gbà tí Alhaji wá débẹ̀. a ti sọ̀rọ̀ yẹn a ti sọ̀rọ̀ mọ́mì ṣe mọ nípa ti signation yẹn nígbà tí signation ṣe mọ nǹkan náà nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ náà lápadà ṣẹlẹ̀ náà ṣe mọ ó ti wo mentality Bùrà Muhideen ṣe mọ tó bá yẹ pé ó ti sign ilé náà kó ti gbé ilé fún Bùrà Muhideen tẹ́lẹ̀tẹ́lẹ̀ with the condition tí Bùrà Muhideen bá bọ̀ ó possibility Bùrà Muhideen lè ní mentality pé bóyá àwọn tọ́jọ́ ń ṣe tọ́jọ́ ń run street pé kàn lọ talé òun náà ti lè ronú gbogbo wọ̀nyẹn. of which the document is on ground. The document is on ground. kò sí nǹkan tó ń jẹ́ document don't disturb yourself. ìwé ilẹ̀ nìkan ló gbére lọ́wọ́ náà. ìwé ilẹ̀ kankan náà ò ṣe kankan. receipt lásán. receipt ò ṣe anything gbogbo nǹkan tó sign ní formality lásán ni mo ti sọ nǹkan tó máa ṣẹlẹ̀ fún yín ìwé yẹn kò sọ pé kó claim lé ṣẹ́rí ń bẹ̀ mí wá èèyàn máa ní sí ọ̀fọ̀ root of title ló mátà
what is the root of title? Root of title ẹ̀ orísun ilẹ̀ yẹn ló ti bájà yẹn báwo ló ti fẹ́ tà o fẹ́ sọ pé onílé ní Agbala Gabriel àbí tí o bá ti ra o fẹ́ máa wò lójú ni kí ni root of title ẹ̀ tọ́mọ́tì kọ̀ fún bẹ́ẹ̀ ni ẹ máa gbọ́ a máa set aside the CFO tó bá ti stage kan tàbájẹ land matter a máa set aside ẹ̀ ó máa kú root of title ọmọ onílẹ̀ báwo ló ṣe derive title ẹ̀ title ilẹ̀ tó fẹ́ tà báwo ló ṣe derive ẹ̀ ẹ bá ń bèèrè lọ́mú ìdí consign ní CFO kò ní nǹkan kan ṣe. dádì ó tún wá ní kéèsì kan o ṣe máa gbọ́ ṣe mọ̀ pé ó ní woman kan tó bímọ sí church Agbala Gabriel gbà yẹn táwọn èèyàn donate fún. ìgbà tẹ́ni kó sign document ó sign document ó mọ̀ nǹkan tó bá fi ṣe tẹ́lẹ̀ náà ok ó ti sign document fún yín sìn kó lọ gbélé ẹ̀ kúrò mẹ́ta nígbà tó sign ní ilé pé òun kọ́lé sórí ẹ̀ tó ṣe fún ilẹ̀ tó kọ́lé sí lórí ńkọ́ tó ní ìrísí fún báwo ló ti jẹ́ kí ni root of title ilẹ̀ yẹn tó bá lóun ò talẹ̀ fún kọ́ ìbọn bá ní kó gbélé ẹ̀ kúrò lórí ẹ̀ ni ṣèbí lé lọ́dọ̀ létí fún lọ́dọ̀ létí tó bá lẹ̀ ni. ẹ̀ńtọ́ nílẹ̀ lónílé. olónílé náà ok now wọ́n ti dálé fún ẹ wọ́n ti dáwó fún ẹ o ti kọ́lé òyìnbó lè oró kọ́lé sí àbí mẹ́jọ mo ṣe fún ẹ lórí ilẹ̀ tí ilẹ̀ mi ṣebí Agbala Gabriel ok bọ́ọ̀ yẹn sọ̀rọ̀ kan ó ní ilẹ̀ tí ó wà tó kọ́lé sí yẹn government acquisition ni kíní kan ká tẹ́sán pé jákàǹsì ẹ̀ ló sọ sọ yóò bóyá ó ti rectify yẹn bóyá kò tí rectify yẹn orúkọ ẹ lọ́ọ́ ti rectify yẹn. Mr. Taiwo sir but according to bí Agbala Gabriel tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni o previous àbọ̀ woman náà sọ pé òun lọ church ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Agbala Gabriel ilẹ̀ yẹn kì í ṣe pé bóyá Agbala Gabriel ló ra ilẹ̀ yẹn the land was given to the church fún charity ṣé mo èmo tún wo nǹkan náà aspect kan tí mo tún fi ń wo ọ̀rọ̀ yẹn ṣé mo bí ilẹ̀ yẹn ṣe wà ńlẹ̀ yẹn náà ṣé mo àwa Yorùbá agbọ̀ngàn. láàrin mi àti property wo lẹ fún church rí ẹ ṣe lórúkọ church. ìyẹn náà mo ṣe sọ̀rọ̀ lọ́bẹ̀ náà now ibi àwa Yorùbá agbọ́ndé stage kan tó yẹ pé bí ilẹ̀ yẹn ṣe wà yẹn mọ̀ pé ilẹ̀ yẹn pọ̀ tẹ́ bá ti wo àwọn fídíò ilẹ̀ yẹn pọ̀ dáadáa now ṣé mo irú ilẹ̀ yẹn tí Agbala Gabriel náà bá tún gba owó táwọn èèyàn dẹ̀ ti mọ̀ pé ilẹ̀ yẹn tún wà ní ìcharge tó bá tún lọ ralẹ̀ sí ìgboro láti lọ́ọ́ máa kọ́ ẹrú parí lódó báyìí tó bá parí ilé a lot of people àwọn ìyá arúgbó wọ̀nyẹn tó bá parí ilé ṣe mọ̀ pé àwọn èèyàn bá ò lẹ́jọ́ ní àwọn ìyá gbọ́kọ́ gbogbo yẹn náà ṣe mọ̀ irú ilẹ̀ yẹn tó bá tún wà ní ìcharge tí ò tún ṣerú àwọn kan bẹ́ẹ̀ yẹn àwọn ọmọ Yorùbá not other ẹ̀yà àwọn ọmọ Yorùbá máa tún sọ pé òkè gbogbo kínní adẹ̀ fún ẹ fún charity and you want fẹ́ dàyàdé gbogbo ẹ̀ tún fi aspect yẹn náà wò sá. ṣẹ́rí tó bá fún ní ta ló ní property. kì í ṣe church ló wọ́n fún charity kì í ṣe pé ó fowó rà ni kò fowó rà. ẹ gbàgbé pé fowó rà wọn fowó rà bó bá jẹ́ deed of gift náà ṣe fún bó bá jẹ́ deed of assignment náà ṣe fún ó jẹ́ contract of sales náà ṣe fún ó ti ní. mo mọ ẹgbẹ́ ẹyẹ kí crep lọ́jọ́ ẹ̀sìn sọ̀rọ̀ Oyèdépò nígbà táwọn ará Oyèdépò gbé Oyèdépò lọ church ṣáwọn pé limited l'Oyèdépò fi kura ogun church yẹn. àbẹ́ ìwà wẹ̀ sí court yẹn wọ́n deliver judgement yẹn ní bóyá 2010 or 2011 ní judgement yẹn. Oyèdépò gbé wọn lọ church náà nígbà tó ń claim pé Oyèdépò pé property church ni nígbà tó fẹ́ fọmọ ìjẹ́ pastor gbà yẹn. àwọn beneficence of kin yẹn náà àwọn ọ̀dẹ̀ ní ó di rent property yẹn fún ó ní property complete family name òun ni o ó lọ court náà yín wọ́n kí lẹ́mọ̀ tí title wo ló wà lórí Agbala Gabriel foundation whatever ta ló fi ṣe signatory ǹjẹ́ tí mo ní. òun àtàwọn ọmọ ẹ̀ náà ló máa fi ṣe ṣé mi ló fẹ́ wá fi ṣe ni òun àtàwọn ọmọ ẹ̀ ní. so thank you very much. ibi tí Muhideen kọ́lé sí ibi tí ẹ máa gbọ́ mà ibi tí Muhideen kọ́lé sí nígbà tó fún Muhideen nílẹ̀ ìjẹ́ ṣó ti ṣe receipt ní orúkọ tọ̀dọ̀ tiẹ̀ fún Muhideen káwá sọ pé wá ṣe deed of assignment tó ní wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sign ìdé nìyí fún ǹjẹ́ ṣé Muhideen ti perfect document tiẹ̀ tó bá perfect document tiẹ̀
ìjẹ́ ṣé Muhideen lè tó ní charisma tó lè fi gbé bẹ̀ because if I was the one máa lọ fẹ́ẹ̀sì lèmi kúrò mẹ́ máa dẹ́gbẹ́ máa ṣe géètì sí. àwọn amọ̀ solution ti kọ́lẹ̀ gbà wọlé. Kò sí nǹkan tó máa ṣe kò lè block ẹ̀ tó rọ́nà ni. ó máa gbé lọ́kọ́ sọ inú ilẹ̀ orí ilẹ̀ náà lórí ìwà tí ó lè gbé tí ó lè ní ìwà ẹ̀ ó máa gbé ẹ̀rí ta ní kò tí ì ná. Agbala Gabriel ò lẹ́rìí àti block ẹ̀ mọ́. Ẹ máa gbọ́sẹ̀ ìgbésẹ̀ yìí sọ̀rọ̀ solution ẹ̀ kò mú pásítọ̀ ló máa. àwa amọ̀ solution sí problem Muhideen ni mo ń sọ fún yín. Ó yẹ àyà illegal person but nǹkan tẹ́mi sọ pé ṣé ní gbogbo yẹn wọ́n gbogbo yẹn wọ́n ń fa òrè lẹ́yìn ọ̀nà àti kan value lẹ̀ yẹn kan sọ fún pastor kó rà ó jẹ́ half price pastor máa lóhùn half owó price fi rà ẹ máa ó máa wà ní sà. ẹnìkan ẹ ní fọ̀rọ̀ yọra nǹkan tí mi fẹ́ rà ni ẹ máa gbé ìgbà mi lọ́wọ́ olúwe ẹnìkan fẹ́lẹ̀ á lóhùn olówó Muhideen adé múyàn òun ò ta àwọn ará ṣọ́ọ̀ṣì kẹ̀dẹ̀rẹ́ Agbala Gabriel tó bá ti kọ́ pé ẹ̀kọ́ ni wọn pé Muhideen fẹ́ ta fún kan ni wọn á pè sákèsì pé ṣe property ló fẹ́ rà. wàhálà wọn bọ àwa là ń rò gẹ́gẹ́ bí opinion tiwa bọ opinion tiwa là wà ń rò bẹ́ẹ̀ bọ àti mọ what is going to happen next àdẹ mọ inú Agbala Gabriel àwa kan à ń sọ gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara náà la ṣe ń sọ bọ lórí ṣàwọn mi pé tó bá ti take step. tẹ́ bá ti prepare fún prosecution ẹ prepare for defence. ṣe rí tó a máa tó bí ọ̀la Agbala Gabriel máa padà gbọ́n torí àwọn kan máa pè é ipe ó ti bínú bí ọmọdé bẹ́ẹ̀ wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn báyìí ló yẹ kó ṣe ṣe wọ́n ṣe ṣe mú ìdènà ọdún máa tòun náà. bẹ́ẹ̀ ni sure. ẹni tí ò lísìn tẹ́lẹ̀ ṣé wọ́n pé tíjọba ti dé báyọ̀ kò tí ì mọ́ra ẹ̀ lọ́kùnrin. Agbala Gabriel jẹ́ ẹ̀kan tẹ́ pé kò kí ń lísìn sí anybody tẹ́lẹ̀ he is arrogant very very arrogant boy. Where is it? Emma Power very very arrogant. He believed tó ti dé òun ti rise òun ti ripe. Are you with me sir? Bẹ́ẹ̀ sir. Ó bí dípò òun ti ripe kò ń gbọ́rọ̀ síyàn lẹ́nu pẹ̀lú èyí tó bá ìgbà tó bá díẹ̀ ẹ máa rí pé ìwù ó máa lísìn sí gbogbo èèyàn lọ́wọ́ tó wà yìí ó wá lè borí mọ́tà yìí tó lọ́la kó tó bẹ̀rẹ̀ gbéraga o. But ó fẹ́ gbọ́ advice ní gbogbo ọ̀nà báyìí. Tẹ bá rí i pé ó gbé bọ̀bọ̀ kan jáde lẹ́jọ́ mẹ́ta ẹnjìníà tó ẹnjìníà yẹn lọ ó padà dé wọ́n jọ ń ké wọ́n jọ ń sunkún ó lóun gbà padà. Tí ò bá kí n ṣe pé Muhideen ti ráṣìírí kan bóyá. Ẹ lọ wo péèjì ẹ ẹnjìníà kan tó ló gbogbo sá lọ ó ṣe kinní kan. Torí pàgbàlagbà yẹn náà ti ń dọ̀bálẹ̀ fún ó lòún gbà padà. Ṣẹ́rí níbẹ̀ yẹn lé ní ká ní pé Muhideen ń dọ̀bálẹ̀ fún ó bẹ̀rẹ̀ sí níbẹ̀ ni ẹ máa rí tọ́gbà lórí wọn máa sunkún. A nítorí òun èèyàn lọ́hùn láti gbà padà. Gbogbo ẹ̀ scam ni. Ọ̀nà scam. Ọlọ́run gbà mí o mo lọ jáde ẹ̀ka lẹ́sà Mr. Sam. Ẹ kú ètò. Yes sir. Ṣe rí programu yẹn mo rí ní ọ̀sán. Ṣe rí mi lè blame Agbala Gabriel púpọ̀ gọ́ọ̀mẹ̀ntì wa mo máa blame and màá tún blame Nigerian citizen àti worship àwọn pastor jù aṣọ wọn di Ọlọ́run. Ká nírú Amẹ́ríkà tí mo wà ní orúkọ báyìí ti ṣẹlẹ̀ Gabriel orí breaking news gbogbo wọn máa ti rí pé wà lẹ́wọ̀n. In fact a ti kó handcuff sí yàrá ìyá ẹ̀ lẹ́yìn. Number one ó sọ Muhideen yẹn slave trade ni máa yẹn ń ṣe. Number two ó tún interfere sí marriage máa yẹn adult ni máa yẹn náà
ní Amẹ́ríkà tí ẹ bá ń bá mi sọ̀rọ̀ tó bá yẹ pọ̀ rẹ̀ lèmi àti yín tẹ̀tẹ̀lẹ̀ tí n bá decide pé mi fẹ́ bá yín sọ̀rọ̀ tẹ bá easy special fẹ́ máa bá mi sọ̀rọ̀ inú yàrá mi máa ti pọ̀ ọlọ́pàá pé kán gbé nọ́mbà báyìí pé mi kó má bá mi sọ̀rọ̀ mọ́ because mo lè mú bọ́kì fi fọ́ orí ẹ̀ dànù. self defence. so ó ṣì ti máa yẹn ó nà máa yẹn nílùú táwa wá yìí anybody gbọ́dọ̀ ní body contact ó fìyà jẹ máa yẹn ó tún báyàwó máa yẹn sùn. ẹbí ò sí pé ọ̀gbẹ́ni ẹ sọdá ẹ má fi yẹn sí àlọ́ báyàwó máa yẹn sùn nàìjíríà ẹ má háì nìkan yorùbá má háì nìkan. ẹ proceed ẹ má fi yẹn sí ẹ proceed. okay now Oríyọmí náà débẹ̀ yẹn Oríyọmí wà bold kì í ṣe Oríyọmí tí mo mọ̀ kọ́ ló wá bẹ̀ yẹn kò wà bold because òun náà ó ń take time ara ẹ̀ ó wà one side so Yorùbá mi mọ reason tá a ṣe máa rí òótọ́ ọ̀rọ̀ tá a ní lè confront ẹ̀ and máa yẹn gọ́ọ̀mẹ̀ntì yẹ kó arrest Agbala Gabriel for long time because owó tó ń ná yẹn is public fund kò lè ṣàkáǹtì fún ibi bíi pásítọ̀ ń lọ sẹ́wọ̀n pastor yẹ kó wà signatory to church fund. That's what I said. Trustee ló yẹ only trustee ló yẹ kó wà. It shouldn't be one person signing those money out. Kò gbọ́dọ̀ náwó without the church trustee. pastor kò lè kọ́ bọ owó church ẹni náà. Yes, because public fund ni. Public fund. So ọ̀rọ̀ Muhideen yìí òun ló máa wá Muhideen lọ láti lọ bẹ Muhideen wa bá fún ní condition tó fẹ́ pé ok mo fẹ́ ta lé kí àwọn Oríyọmí lọ bá ń value lé yẹn kan kówó fún òun ò fẹ́ bẹ́ẹ̀ ṣe mọ́. ta ló fẹ́ ra lé yẹn sà. anybody ló lè ra pásítọ̀ náà lè ra ó lówó lọ́wọ́ lè ra. kò sẹ́ni tó lè ra wọn nígbà kan ra. pásítọ̀ á rà fún ìjọ Ọlọ́run ẹ má wọlé. a múyàn kan jáde àfidọ́gbọ́n rà ó lè ní wọ́n Nàìjíríà. amúyàn kan jáde àwọn Agbala Gabriel náà láwọn lọ́yà ní. Mr. Sam ẹ máa gbọ́ sà torí greediness yẹ kò ní jẹ́ kóun lè tún kó ara ẹ̀ fi rà á ábìrì pé òun lòún fi kọ òun fẹ́ jẹ́gún ni. Mr. Sam ẹ jọ̀ọ́ kíní kan náà tún bá fòmí náà ní especially in this Yorùbá land mo wòye ní ìwọ̀nba ọmọdé tèmi a ní ìgbàgbọ́ nínú pé a ní ìgbàgbọ́ nínú humanity nílẹ̀ Yorùbá ẹ bá béèrè pé kí nìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ṣé mo ìdílé sà. very sorry sir ẹ jọ̀ọ́ sà ẹ jẹ́ kí mi buy out. Okay sir. Thank you very much. I appreciate you sir. Yes sir. Okay sir. Yes I appreciate you. Thank you very much. tá bá wo ọ̀rọ̀ yìí àwọn tó bá ti jẹ́ èèyàn burúkú la sábà máa ń embrace nílẹ̀ Yorùbá. Adàfún. kọ́nà dáríjì mí ẹ wo irú àwọn bàbá Adébóyè church náà ti rówó náà fi kọ́ school ẹ wo irú àwọn Oyèdèpọ̀ alert bẹ́ẹ̀ yẹn people are not talking about them ju àwọn àkọ́kọ́ náà tá à ń sọ̀rọ̀ nípa wọn díẹ̀ now ẹ wá wo ìgbà tí kinní sì wà láyé tí TB Joshua sì wà láyé TB Joshua ó bóyá ó gbàgbára lọ́wọ́ èṣù àbó gbàgbára lọ́wọ́ anything I don't care kọ́nà dáríjì jìmí but a rí humanity tó ṣe either counterfeit or genuine a lọ sílẹ̀ Haúsá even self Muslims a fún wọn ní ráìsì àpò báàgì ráìsì a lot of things ǹjẹ́ rí i pé wọ́n cut short life ẹ̀ but àwọn tó jẹ́ burúkú yẹn they are enjoying their life due to the fact that wọ́n ti wò pé as in Yorùbá is not worth doing anything for bóyá pé nǹkan táwọn náà tún rò nìyẹn náà ẹ jẹ́ ká wá gbéra wa padà sẹ́yìn pátápátá nígbà ayé àwọn Àfọ̀njá stuff somebody that wanted to help us then tí àwọn kan rí Àfọ̀njá gẹ́gẹ́ bí ẹni tó dáa ẹni tó wà ní ìhà tiwa òun náà dojú ìjà kọ of which tó padà fún wa ní èpè nílẹ̀ Yorùbá
àìsàn ká wá gbé lọ sí táìmù táwa tún mọ̀ yìí ẹ wo Sunday Igboho either counterfeit or genuine ẹ wo gbogbo agitation nígbà yẹn bóyá ó rí bóyá kò rí onínú ló mọ̀ọ́ká ẹ wo gbogbo agitation nígbà yẹn náà pé ókè o ilẹ̀ Yorùbá we must agbọ́dọ̀ bọ́ ẹ wo nǹkan tó padà gbẹ̀yìn ẹ jẹ́ ká tó wá gbé lọ sórí bọ̀bọ̀ kan tó ṣẹ̀ jáde báyìí bóyá Kúnlé Afford ìjẹ́ mọ̀ pé stylishly ó ti ní problem wọ́n gẹ̀ jáde wọ́n ti kọ́kọ́ ń drag wọ́n ti bá ń drag kéèsì tiẹ̀ báyìí wọ́n ti bá ń fà á òun náà kéèsì tiẹ̀ máa tó jáde ó pẹ́ jù anything 2 months to this time òun náà máa ní problem náà tó ṣúọ̀ fún mi kò sí pastor tó lè yẹ kò sí babaláwo tó lè yẹ òun náà máa tó ní problem wọ́n ti máa ń fáìlì kéèsì tiẹ̀ náà kí ló dé tó fi sábà ń rí bẹ́ẹ̀ tá a bá rí èèyàn kan tàbí méjì tó sì ń jáde náà either counterfeit or genuine kò dẹ̀ sí bí irú nǹkan báyẹn ṣe fẹ́ ṣẹlẹ̀ kò sí bí ó ṣe fẹ́ ṣẹlẹ̀ tí àwọn irú nǹkan bẹ́lẹ̀ ò ní máa ṣẹlẹ̀ bọ́délé ti tèmi kọ̀ wò pé kíní yẹn ti common jù ní ọ̀dọ̀ wa ẹ wo ṣé ní ilẹ̀ Ìgbò tẹ́ bá rí wọn dáadáa gbogbo nǹkan t'Agbala Gabriel ṣe yìí ó wà láàrin wọn o ó pọ̀ dáadáa ibi tí mo wà mo yà lọ́tọ̀ fìbò tá lọ káwọn ọmọ ìlú ọ̀wà tá a máa ṣoore fún àti bó ṣe ń lò wọ́n kò kan àwọn òbí wọn bó ṣe ń ṣe kinní kò kan àwọn òbí wọn but the only thing they want to derive is kó ṣoríire ọmọ kan ó sọ̀rọ̀ ó ń sin ọ̀gá ẹ̀ ó ní òun ò ní fóònù lákàntì mo ní kí ló ṣẹlẹ̀ mo ní Yorùbá will never do that ó máa sìyàn fún 6 years ó ní àkáǹtì are you stupid ó ní torí kò má bàa kó má kó wọ́ ọ̀gá àbí something or something ẹ ya wèrè ní ọ̀dọ̀ tí yín mo ní Yorùbá ò lè ṣe ọjọ́ tó bá ti débẹ̀ ọjọ́ tó bá lákàntì. ẹni sùúrù tí ọmọọṣẹ́ bá sin Yíbò báwo ni wọ́n ṣe ń pay back àwọn ọmọọṣẹ́ yẹn. due to pé farasin yẹn they pay back ransomly. kan. and they pay them off. ọmọ ya igbá fún ni ó máa fún ní bísínẹ̀sì tiẹ̀. ó máa fún ní bísínẹ̀sì tiẹ̀. Yorùbá ò fẹ́ kéèyàn kúrò lábẹ́ òun tó bá mú ẹ̀sìn. wọ́n fẹ́ ṣẹ́rí gbogbo àwọn tẹ́rẹ́ ń ṣoore yẹn tó bá ti ń ṣẹ́rí Ọlọ́run tó wà lókè yìí ó wà kò sí ní ìfẹ́ sọ̀rọ̀ lọ síbẹ̀ but one thing I want you to know is that èmi ò gbàgbọ́ pé òun kan wá bì kan ayé yìí ló ti máa gba gbogbo ìdájọ́ nǹkan tó bá ṣe nílé ayé tó bá ti ṣe nǹkan tó ti mú àmúlùmọ́là mọ́ ayé yìí ló ti máa jèrè ẹ̀ you are going nowhere. Sister mi now kò sí aspect ẹ fẹ́ lọ ní àwọn aspect yẹn now ní be it ilẹ̀ Yorùbá be it Muslim ẹ̀sìn àbáláyé ẹ̀sìn gbogbo tí ìbá tiẹ̀ jẹ́ now ǹjẹ́ tẹ́ bá trace story Ògún wọ́n fi ibi iṣu náà ni tẹ́ bá trace story Jesus Christ àwọn Farisí yẹn gba tight lọ́wọ́ àwọn èèyàn àwọn irọ́ mo ní mo ti pẹ́ tí ó ti ń ṣẹlẹ̀ mo ń sọ not àti mo sọ̀rọ̀ Ògún ẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ náà. ọ̀rọ̀ Yorùbá lẹ torí pé Ògún Yorùbá ni mo understand gbọ́ngbà tí Jesus Christ sí yẹn. sọ̀rọ̀ nígbà yẹn ẹ̀gbọ́n wọn fi ibi iṣu náà ló fi bínú wọlé and ẹ lọ ka history ilẹ̀ Yorùbá most of àwọn alágbára yẹn. history lẹ sọ reality ni kẹjẹ ká sọ̀rọ̀ ní lórí ìsìnkọ́ tó ń ṣojú gbogbo wa kẹjẹ ká sọ̀rọ̀ ní lórí. from there kíní yẹn ti common ní ọ̀dọ̀ wa yìí jù we don't believe in. torí wípé oore tá à ń ṣe bọ̀dá mi oore tá à ń ṣe kò ń ṣoore tó clear kò ń ṣoore tó wá it's not sincerity oore lẹ ń ṣe oore kárí mi lẹ ń ṣe oore ká dúpẹ́ fún mi lẹ ń ṣe. oore tó bá ti clear náà ń ṣe oore mọ́ ọjọ́ tọ́lọ́run bá sọ pé ó fẹ́ gbójú fídíò wọlé. bàbá rere bàbá sàwọn lè má. tọ́lọ́ bá sọ pé ó fẹ́ gbójú fídíò wọlé tó bá ti gbàbẹ̀ wọlé kì í ṣe Ọlọ́run mọ́. ó kóra yín lọ jàre ó tó ẹ sọ sí pé Agbala Gabriel ń ṣoore fáwọn èèyàn tóun ló náwó ni ṣùgbọ́n gbà mọ́. no azin kí nìyẹn ṣẹlẹ̀ sèmi náà ni azin ṣé mo èmi tí mo ti ń ṣiṣẹ́ azin. ẹ bá ti ṣoore tí ò gbè yóò ti lọ́wọ́ kan kánú. kò lọ́wọ́ kan kánú that is Yorùbá land. no uncle Sam ṣẹ́rí nǹkan tẹ̀lé máa sọ ni pé ṣẹ́rí which is common everywhere ní àwa individual in the sense pé a máa fẹ́ ṣoore kárí mi number one kó mọ̀ pé mi mo ṣe ṣẹ́rí de two a máa fẹ́ ṣoore tó yẹ pé à ń ṣoore tó yẹ pé a máa mójú kúrò pé wo tó bá máa já sí bí ó já sí tó bá máa já sí nǹkan tó báwo ṣe máa pè tó máa ibi tó bá wù kó já sí a máa fẹ́ ṣoore tó yẹ pé oore ká fẹ́ ẹ dúró sà oore tí ẹ bá ní a máa ń tán ni.
Yorùbá ní ta bá tá a máa ń tàn. òun náà ló ṣe ń dìdì sí yín lára lẹ́yìn ìdẹ́wà ṣòro yẹn tán òun ló ṣe ń dìdì sí yín lára. Táwọn bá ti gbọ́ yẹn ló máa tó lẹ́rọ onídìí. ẹ máa gbọ́ sà ẹ ní sọ ṣe rí most story ta máa ń ṣe àwọn tá à ń ṣoore fún ta máa fẹ́ ṣoore fún most people à ń fẹ́ jẹ́ kán tó wà ní ẹ̀mí pé kẹ́ni yẹn pé ẹni tí wọ́n fẹ́ ṣoore fún àdúrà mi gan ni pé kó kọjá mi kó lọ jù mí lọ ìyẹn wà láǹkan tí ó ní tó ń jẹ́ ká máa jábọ́. 2 a máa fẹ́ ṣoore tó yẹ pé ẹni yẹn kó rí mi níta kó ṣáà ìwà ní sàkání mi kọ́ mọ̀ pé mi mo ṣe tán. ó sà máa káwọ́ sókè. ká ní Àgbàlá Gabriel bó ṣe ṣe tán yẹn ló ṣí ilẹ̀kùn bọ̀bọ̀ yẹn lẹ̀ pé wo láyọ̀ o ibi ó bá wà ní kó já sí. àwa la máa bú. ṣé kí n tún sọ nǹkan fún yín náà bóyá máa relate mọ́ eléyìí ẹ wo pásítọ̀ kan tó kó àwọn ọmọ méjì kan tó kó wọn lọ sí ìlú òyìnbó wọ́n padà sọ wọ́n ló àbádàn wọn síbẹ̀. Yorùbá náà àwọn yẹn ń ṣe Yorùbá. mo fi yẹn kún ní mo tún sáré I talk with facts ló jẹ́ kí n máa sọ. tèmi pásọ̀ yẹn ń ṣe tiẹ̀ ó gbà tó bẹ̀rẹ̀ kí ni ó fi wọ́n lẹ̀ kò lóṣòtì. àwọn yẹn wọ́n padà àwọn ọmọ yẹn wá sọ̀rọ̀ wọ́n ló àbádàn wọn sọ̀rọ̀. àwọn ọmọ ti bẹ̀bẹ̀. ẹjọ́ ṣé wọ́n padà wá bẹ̀bẹ̀ ni ó ṣí wọ́n lẹ̀ ni kẹ́nìmọ̀ yẹn náà jókòó tì í tó ṣe gbogbo ẹ̀ tó di pé bí ẹ̀yìn torí ó fẹ́ lọ yọ kídìnì wọn ni àbó fẹ́ lọ ṣe kinní kan ṣe pé ariwo yẹn ò ní tán lẹ̀. mo tó kó wọn lọ ó ṣe lẹ̀ wọ́n àgúnlá yín so tó bá yẹ pé bàbá ẹ̀ máa yín náà ti ṣe ọba má ní. ẹ jẹ́ sọ ẹ má bínú ẹ sáré sọ̀rọ̀ kékeré kan fún ìṣẹ̀lẹ̀ sí mi lórí app lọ́dún kan náà ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ níbì kan ọ wá ní ká dáwó fún lédi yẹn a dẹ̀ dáwó yẹn èmi ò kówó lẹ̀ o ní ìtẹ̀sọ fún ní ìpadà wá sọ fún anybody lórí péjì ní pé báyìí la ṣe gbowó báyìí lówó jẹ nǹkan báyìí ni mo ṣe ní ìsọ fún ẹ̀dá ọlọ́run kan lẹ́yìn àwọn tó fún mi lówó mo kọ̀ wọ́ inbox wọn mo dẹ̀ sọ̀rọ̀ yẹn fún wọn mo dẹ̀ lọ síbẹ̀ lọ́dọ̀ ẹni yẹn mo gbowó yẹn tán báyìí ní ìkówó yẹn lẹ̀ mo lọ bá pé kí ló fẹ́ fowó yìí ṣe ó ní kan báyìí lóun fẹ́ fi ṣe ó yẹ pé àwọn tó fẹ́ ṣe lé ẹ̀ka ó dẹ̀ pé gbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ àdẹ̀sanwó mo dẹ̀ sanwó fún wọn change tó dẹ́kun lọ́ọ̀ mi mo dẹ̀ kó fún mo dẹ̀ padà wálé ìgbà tí mo wá délé ó wá tún béèrè lọ́wọ́ mi pé sísítà owó yẹn kù díẹ̀ kíkiní yẹn fi dán ẹ jọ ẹ bọ́ wọn wẹ́rẹ́ ìṣòwò mi àwọn èèyàn tí ì fún mi lówó tó bá ti fún mi lówó máa jẹ́ kẹ́ ẹ gbọ́ ìwọ̀nba tí mo lè ṣe ṣe yẹn ẹ níbi lè fi pé ó dẹ̀ lọ wọ inbox àwọn tá a jọ sọ̀rọ̀ yẹn pa fẹ́ ṣe nǹkan yẹn fún ó dẹ̀ lọ wọ inbox wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó dẹ̀ lọ ń tọrọ owó lọ́wọ́ wọn ìgbé so ìgbà tó wá lọ ń tọrọ owó yẹn tí mo wá gbọ́rọ̀ yẹn táwọn yẹn wá pè mí èèyàn kan ni wọ́n ti fún mi ní 20,000 and I should need to be almost 150,000 tí bá dẹ̀ ní kí n send 20,000 yẹn ó máa ná ok bí sùúrù kó pé bí 100,000 kí n tún lọ síbẹ̀ ká lọ ra nǹkan tó fẹ́ fowó yẹn ṣe understand ó wá lọ bẹ́ẹ̀ nìyẹn ẹni á sọ pé òun á sọ pé òun ti fún lágbájá ní 20,000 nínú owó tán ní káwọn ń dá pé kí ló pé òun ò ní change lọ́wọ́ ó wá pè mí pé àti lágbájá ẹ̀dẹ̀ ẹ má bínú èèyàn kan sọ pé òun fún ní 20,000 nínú 20,000 yẹn ẹ̀yẹ yẹ 5,000 ẹ kó 15,000 fún 15,000 mo ní sórí burúkú ò bá yìí ìjọ òlájọ bẹ̀rẹ̀ yẹn so imagine pé tó bá yẹ pé èmi àtàwọn ènìyàn àtijọ́ sọ̀rọ̀ ní kọ̀rọ̀ wípé ok tówó yẹn bá ti pé báyìí ní kẹ́ tó sẹ́ǹdì ẹ̀ sí ẹni yẹn máa rò bóyá mo gba owó yẹn ní ìfẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ gan bó ṣe ń ṣẹlẹ̀ gẹ́lẹ́ lẹ́sọ̀ yẹn. solution tèmi wá ṣe lélẹ̀ bí mo ṣe gbọ́dọ̀ yẹn báyìí I transfer that 20,000 to her and I block her instantly. ilé ìtẹ́ tó ṣe yẹ ọ̀tún nǹkan tẹ́ tó ṣe yẹ ọ̀tún wá right. ó ti gbọ́n jù mí lọ tí bá fẹ́ wù ẹ́ lẹ́nu ara màá bọ́ sórí social media màá máa sì rè gún ni gbà I do this I do that I can't do it. ẹ máa gbọ́ ṣe mọ fún nǹkan tẹ sáré sọ yìí ẹ kò mú evidence wá ní fún gbogbo nǹkan tá a ti sọ látàárọ̀. mo ti yọ owó ti tèmi ẹ máa gbọ́ mo ti ṣe nǹkan tèmi máa ṣe ìgbà tóun ti rí pé òun ti gbọ́ bí Muhideen ṣe gbọ́n yìí ó máa yọ owó ẹ̀ ó máa fún ní gbogbo nǹkan ẹ̀ wá dẹ̀ yọ owó ẹ̀ simple. bọ̀ kì í ṣe gbogbo èèyàn náà là á lè yọ owó ẹ mọ̀ pé Ọlọ́run ò dá gbogbo wa dọ́gba Ọlọ́run ò dá wa dọ́gba. torí kí tó ẹ pé there is something in it kí ló dé tí ò yọwọ́. Ọlọ́run ò dá wa dọ́gba Ọlọ́run ò dá wa dọ́gba. kò sí nǹkan tí Muhideen fẹ́ ṣe
ipe kò sí nǹkan. kì í ṣe Muhideen nìkan náà ló wà ní ẹ wo orú àwọn parí olódó náà a lot of people náà lóríṣiríṣi ẹ wo àwọn ìyá arúgbó wọ̀nyẹn àwọn ìyá arúgbó kan máa ń wá tó ń fún nìkan ní àwọn ìyá arúgbó kan máa ń wá tó máa ń wá ní every Friday. Muhideen tún gbọ́ ju rẹ̀ lọ́sìn. kì í ṣòun ló gbọ́n àwọn ọkọ ni àwọn ilé olóògógóró náà ti kọ Muhideen kan ló jẹ̀bi ẹ wo ṣé mo ọ̀rọ̀ yìí ṣe máa padà yí gbogbo wa Muhideen ò jẹ̀bi. wọn kọ Muhideen ṣé ń pe Muhideen move on ni. Muhideen ẹ máa gbọ́ ìgbà tí Muhideen ò ṣiṣẹ́ mọ́ ẹ̀jẹ̀ ṣe analysis. Muhideen mọ iye tó wà lẹ̀ ọmọ iye tó wà lẹ̀ ni ọmọ iye tó wà lẹ̀ fígọ̀ ló lọ. ẹ máa gbọ́ ìgbà tí wọ́n ní Muhideen lọ ń ta Ìjẹ̀bú ṣe bí ẹgbọ́n sí yẹn wọ́n ní Muhideen lọ ń ta Ìjẹ̀bú now ṣé mo kíní kan wà téèyàn bá ti addict mọ́ nǹkan kan tí nǹkan yẹn ti da part and parcel of that person body ṣé mo kò easy àti filẹ̀ ìgbà kan báyìí mo mu ọtí kọ́lọ́run dáríjì ìgbà tí mo wá fẹ́ fi ọtí yẹn sílẹ̀ ó difficult fún mi tó bá ti tó time tí mo mú yẹn mo wá replace ẹ̀ sí làkàṣẹ́rà tí time yẹn bá ti pé gbàm máa lọ mọ làkàṣẹ́rà kò sí iṣẹ́ tí mo lè máa ṣe ṣá máa lọ mú ṣá ni 100% torí time yẹn ara ti máa sọ fún mi pé time ti tó díẹ̀ gradually tí mo bẹ̀ sí filẹ̀ díẹ̀ náà bẹ́ẹ̀ ló ṣe rí àwọn tó wá burú jù láyé yìí Ọlọ́run jẹ́ kí n ṣerú ẹ̀ àwọn tó dẹ̀ ń ṣe tí mo dẹ̀ ti gbọ́rọ̀ lẹ́nu wọn sìgá mímu yìí òun ló burú jù láyé láti filẹ̀ àti tẹ́tẹ́ ṣé mo bàbá Ìjẹ̀bú yìí ó ń fún bàbá Ìjẹ̀bú fún yàn ní òpù dé stage kan pé wàá bí pé tó bá ti tá tó bá ti dìrọ̀lẹ́ ó fún mi ò mọ nǹkan tó fún yàn ní òpù tó láyé yìí bọ ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe rí ẹ kú oríire ẹ Ọlọ́run dẹ̀ ní jẹ́ kẹ́rin kan tẹ́ máa fi ṣe àwọn àti kúrò nínú ẹ̀ àwọn àti ṣe ta kúrò nínú ẹ̀. Sẹ́rí sir Muhideen is an adult ó lè máa tàjẹ̀bú ó lè máa lówó lọ́wọ́ kó máa fi ṣe ṣìnà gan ṣé rí ní Amẹ́ríkà nǹkan tí Agbala Gabriel ń ṣe yẹn ó fẹ́ máa control máa yẹn ni ọmọ Amẹ́ríkà ó máa pọlọ́pàá ní they should try to tell you that you should stay away from my business ọlọ́pàá mú mi ní nǹkan tó tí ó ń sọ yẹn after that á fà bọ́n á bẹ́ orí ẹni yẹn dànù ó bá pẹ́ ni ó máa lọ free á lóun ti warn ẹ̀ for long time now adult lọ́gbẹ́ni yìí kí lẹ́ ń nà fún nínú marriage ẹ̀ o tún fẹ́ sọ dìdìrìn no kò dáa. ṣé mo ní aspect nínú ẹ̀ ní aspect. If he is not seeing anything in it if there is not tó bá yẹ kó kò sí nǹkan mi bẹ́ẹ̀ nígbà tí Muhideen ti bẹ̀rẹ̀ kàtìkàtì yìí ẹ ti mọ̀ pé kò ń ṣe owó ara ó yẹ kó rí owó ara yín kọ́ lẹ fi ń ṣe kínní number 1 number 2 àwọn èèyàn ti question yín lórí Muhideen this is not the first time wọ́n máa question Agbala lórí Muhideen wọ́n ti question. pé ṣé òun nìkan ní ló fún lówó almost every time. wọ́n ti question ẹ̀ rí so gbàtẹ́jú pé Muhideen ti ń dọwọ́ rú yẹn èèyàn ò lè gbọ́ pẹ́ni tí nǹkan ṣẹlẹ̀ sínú mo understand bọ́ ọpọlọpọ nígbà yẹn tẹ fi ń wá ìṣẹ́jú ní ìfẹ́rẹ́ eyín mẹ́ta lára tẹ fi ń wá gbowó eyín ó yẹ kẹ́ ẹ̀ gbàtẹ́yẹ ẹ̀rí àwọn ẹbí bàbá súwé bèbè ẹ bọ́ síta pa bàbá àrà àwọn ẹbí yín kí ló dé tá àrẹ bí yín nígbà tí Muhideen ti ń dọwọ́ rú ó yẹ kẹ́ ẹ bọ́ síta Muhideen ń dọwọ́ rú o ẹ̀yin kọ́ lẹ dá lówó yín nà owó public ni nà Muhideen ti ń dọwọ́ rú o nǹkan báyìí ló ń ṣe ọ̀rọ̀ Muhideen ò yé mi mọ́ o ẹ̀yin èèyàn mo ní kẹ́ ẹ gbọ́ ni o àwọn tó dáwó yẹn fún yẹn lọ́ máa sọ solution fún nǹkan tó máa ṣe fún Muhideen fún. ṣé mo ìgbà míì bí èèyàn tó jẹ́ adarí ibìkan tó jẹ́ adarí ẹ̀sìn ṣẹ̀rìsítàn ẹ mọ̀ pé irú àwọn yẹn náà làwọn èèyàn ń kó ọ̀rọ̀ lọ bá ṣẹ̀rìsítàn kì í ṣe gbogbo ọ̀rọ̀ náà lòun náà gbọ́dọ̀ sáré tètè jáde bọ̀dọ̀ bá máa ń gbé wá jáde á padà ṣẹlẹ̀ mọ́mì ẹ máa gbọ́ irú ẹ̀ á padà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bọ̀ ṣé mo bẹ́ẹ̀ ṣe sọ pé kò easy bẹ́ẹ̀ pé ìmídìí tó ti ń dánwó rí dédé yẹn kó sáré lọ ṣé á fún lówó ni pé kókò rètí lè yẹ direct kó fún níbi 10 million ó yá máa lọ ìyẹn kò ní wá burú jù. èmi ò ní kọ́ fún 10 million sẹ́ẹ̀. no mo kàn sọ ní mi sọ pé 10 million mo ní kókò rètí àwọn kan irú àwọn owó yẹn àbí ìwọ tó ti rí kókò rètí kókò yẹn fún. kò yẹ ìyẹn máa lọ ó rà pé ẹ̀ dáwó ní owó yìí mo dá 10,000 mo dá 10,000. mo dáwó ní bàbá parí olódó
èmi ò dá bàbá parí olódó Muhideen mo dáwó fún. mo dá bàbá parí olódó. so bí mo lè ṣe ń da yẹn nígbà tí Muhideen ti fẹ́ máa fowó mi ta tẹ́tẹ́ ó yẹ kó jẹ́ mọ̀ owó Muhideen ti fẹ́ máa fowó yín ta tẹ́tẹ́ o ká tètè ya já sí ká tètè mọ solution tá a máa ṣe sọ̀rọ̀ ẹ̀ because nígbà táwọn ẹbí bàbá sí èdè wà ó pariwo síta nǹkan tó lè pariwo tí bàbá sí èdè bá kú wọ́n tètè mọ̀ àwọn ẹbí ò wá wò ó. àbí o. ó tán èèyàn ò lè gbọ́n tán èèyàn ò lè gbọ́n tán. máa yẹn Agbala yẹn gbọ́n ọgbọ́n àgbọ̀njú ló máa ń pa ọlọ́gbọ́n. It's too wise. It's too wise. Tí forget that the only thing that man needs is the money and the house, nothing more than it. And there's a bishop who wà mọ̀ pé àwọn kan ṣì wà nídìí ẹrù yẹn tó fi jáde yìí. There are people behind it. It could be from the church, it could be ibi tó ti ń ta tẹ́tẹ́, it could be. That is just it. So the only way now is just to let it sell go. the house, let him give go. him the money. Except the thing have. Wọ́n tẹ̀ èmi ti sọ pé èmi ò tí accept kan fún lówó yẹn kan kó cash fún kan put owó yẹn into trust kan fi sí bank kó kọ́kọ́ lọ rehabilitation. That's just what they need. Yes. Truth. Like 6 months. Kó lọ sí rehab 6 months minimum. Tó bá máa padà dé òun gbá mọ̀ nǹkan tó fẹ́ fowó ṣe. Tó bá ti rí pé owó yẹn wà nílẹ̀ tó jẹ́ pé èèyàn mẹ́rin òun àti èèyàn mẹ́ta tó fi sí trust pẹ́pọ̀ ń gùn lè gbowó yẹn tó dẹ̀ rí pé owó ẹ̀ wà níbẹ̀ tòótọ́ ẹ rí pé ó máa act good á lọ rí àbí yẹn kíákíá á máa gbàdúrà kí 6 months yẹn ọ̀rẹ́ máa rí bí Bobrisky ni kó jáde. Tí ẹ bá farabalẹ̀ gbọ́ voice note yìí ẹ máa rí pé àwọn yẹn sọ a lot of things olùkálùkù dá sí ọ̀rọ̀ bí wọ́n ṣe mọ̀ ọ́ dá sí. So nǹkan tí àwa kàn lérò ni wípé Ọlọ́run ló mọ̀ téèyàn mọ̀, so gbogbo nǹkan tó ṣókùnkùn kedere ní níwájú Ọlọ́run ọba. So and then tá a bá ń ṣe ẹ jẹ́ kí a tún máa wò wípé àwọn kan ń wò wá, bẹ́ẹ̀ ni tá a bá ń ṣe ìdá a ṣe dáadáa o a ṣe dáadáa o, ẹ jẹ́ ká máa wò pé àwọn èèyàn kan wọ́n ń wò wá, wọ́n ń wo downfall pé ọjọ́ kan ó máa tán fún àwọn èèyàn dẹ̀ wò pé ọjọ́ kan ó máa dáa fún. So ojú méjì náà ni ọ̀bẹ máa ń ní, ojú méjì náà làdá máa ń ní. So and then a mọ bí ọ̀rọ̀ wa ṣe rí àwa Africa especially àwa Yorùbá. So a believe wípé Ọlọ́run ló lè tún àárín yẹn ṣe láàrin Mr. Muhideen àti pastor with the help of àwa èèyàn tí a bá ready pé a fẹ́ jẹ́ kékeré kó lọ nírọ̀wọ́rọ̀sẹ̀. So ẹ ṣé ẹ bá wa wo channel wa, ẹ bá wa subscribe, ẹ bá wa likes, ẹ bá wa comment. Àwa ò sí ní position láti judge anybody. Thanks for watching.